láyéláyé ẹ ò gbọ́dọ̀ gbà ọmọ Yorùbá, ẹ ò gbọ́dọ̀ gbà, ẹ ò gbọ́dọ̀ gbà. Security alert, security alert, security alert. General announcement, general announcement, general announcement. This is a security alert fún bàbá tá à ń ṣe rally. Àwọn àgbààgbà Fúlàní wọ́n ti lọ ṣe ìpàdé, wọ́n ti padà sí Central African Republic. Láàárọ̀ yìí nísìnyí wọ́n ti pa àwọn àṣẹ kan fáwọn ọmọ wọn tó wà ní forest wa. This time around wọn ò lo ìbọn àdólóró nǹkan kan, wọn ò lo weapon this time around, wọ́n fẹ́ lo intelligent ni. Òun ló ṣe sọ pé ká tètè disburse information yìí fún gbogbo ẹ̀yin èèyàn wa. Torí àwa tá jáde tá wá aṣọ funfun, èmi sáré wọlé wá ṣe prógráàmù nísinsìnyí, gbogbo àná láti wà ń ta pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ máa fi rí gbogbo ẹ̀. Now àwọn àgbà Fúlàní yẹn wọ́n rí pé àwa ọmọ Yorùbá a ti múra sílẹ̀, wọ́n dẹ̀ rí pa ti fẹ́ lọ, wọ́n dẹ̀ mọ̀ pé Yorùbá ò kì í ṣe ẹni téèyàn ń fìbọn bá jà, torí pé òun fàkókò ẹ̀ ṣòfò ni. Mi ì sọ àwọn ọmọ Yorùbá múgù tí wọ́n ti fi ẹ̀sìn kó làákàyè wọn lọ. Gbogbo ara gbọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ ilẹ̀ Haúsá, ìkànnì àwọn ilẹ̀ Haúsá tí wọ́n ní Ṣebíà Celestial Church kan àbí ìkọ̀kọ̀ tí wọ́n ná àwọn Fúlàní ajínigbé apààyàn tí wọ́n ya wọnú ìjọ yẹn, tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí security fẹ́ save ọlọ́pàá security yẹn. Sí lára àwọn pásítọ̀, ẹni tó jẹ́ assistant pastor, nígbà tó rí pé pásítọ̀ ń gbọ̀n, wọ́n fẹ́ máa tọ̀ sára pé kú ti dé. Ọmọkùnrin náà sọ fún bàbá ṣẹ́ lè gbà mí láyè kí n lo tiwantiwa, wọ́n ní why not, tó bá ti máa gbà wálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ assistant pastor ó dẹ̀ pọ̀fọ̀ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta, oyin gba gbogbo bẹ̀yẹn kan. Wọn ò ta wàrà jọ o, àwọn tó wá tó fẹ́ wá sí wọn jàǹbá lóyin yẹn ta. Ẹ wá àzùmí pé ẹni ò ní òkú ẹ lọ́wọ́, kìbí bí wọ́n bá ipa ogun wọn nìyẹn. Oyin yẹn ta wọ́n débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn sá lọ lẹ́sẹ̀kẹsẹ̀, débi pé wọn ò rí mọ́tò wọn gbé lọ. Ìbẹ̀ni tó bá tẹ̀ lálàáfíà ló wà náà fẹ́ wa mọ́tò. Oyin yẹn ta wọ́n débi wípé chàchàchàchà gbogbo ẹ̀dẹ̀ ló wà nílẹ̀ báyìí tó wà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá. Náà mo kàn fi ẹ ṣàpèjúwe ni, torí wọ́n ti fi ẹ̀sìn fi kó ọpọlọ ẹlòmíì lọ. Tábá ní kẹ́ dira ẹ̀ ní rárá, tábá ní ẹ dira ẹ̀ ní rárá. Nǹkan ẹ̀kọ́ táwọn Fúlàní ṣe torí ẹ̀bẹ̀rù wa nìyẹn, tí wọ́n mọ̀ pé Chief Sunday Igboho tó bá dúró, ó dàbí ìgbà tí oníṣẹ̀ṣe bí 1 million dúró ni. Wọ́n mọ̀ pé Chief Sunday Igboho have the capacity. Nísìnyí báyìí wọ́n wá kó ogun wá mọ́. Nígbà tí wọ́n ti lo gbogbo ọ̀nà, wọ́n ti pe bàbá Tinubu, wọ́n ti pe everybody láti rí i pé wọ́n mú Chief Sunday Igboho, bọ̀ wọ́n rí i pé gbogbo báwọn ṣe ń gbé wọ́ Ọlọ́run ju àwọn lọ. Now ẹ dẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a fẹ́ ṣe rally ká pull out tí Igboho ni. Bóyá lẹ́yìn tí mo ṣe fídíò, bóyá bàbá wa gbọ́ fídíò yẹn ni o, bóyá ohun tí bàbá ní lọ́kàn ló wá sí mi náà lọ́kàn tí àwọn èèyàn fún wa ní tẹ̀lé, I don't know. Bàbá change strategy ta fẹ́ lò, àjáde mọ́, oníkálùkù máa wà ní àdúgbò ẹ̀ ni, àdẹ̀wò aṣọ funfun, àgbé printed material dání, a máa pariwo Yorùbá nation no going back. Now àwọn Fúlàní yìí wọ́n ti wá gbégbèsè tó lágbára. Òun la ṣe sáré wá pariwo fẹ́ èèyàn wa pé láyéláyé ẹ ò gbọ́dọ̀ gbà á. Kí lẹ ò gbọ́dọ̀ gbà? Nǹkan mẹ́fà ni mo mú wá fún yín. Alákọ̀ọ́kọ́, àwọn Fúlàní kàbà wọ́n ti gbé àwọn ọmọ àlè Yorùbá kan dìde nísìnyí. Wọ́n fi body camera sí wọn lára, audio ó wà lára wọn, recording audio ó wà lára wọn. Bọ́dẹ̀ ṣe wà yẹn political talk lọ́pọ̀lọpọ̀ wọn, ẹ lè má dá wọn mọ̀ tó bá ti wá sáàrin yín. A sì ń wá ọ̀nà tá a lè lò láti fi differentiate wọn, torí pé if gbogbo ń bá yín sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti lọ wọ aṣọ funfun jàlámì àkọ́kọ́ lọ́ wọ̀. Kí wá ni wọ́n fẹ́ ṣe tẹ́ ẹ̀ gbọ́dọ̀ gbà? Wọ́n wá bá yín jà, wọ́n máa pe ẹni tó lead yín, àwọn tó bá ṣáàrí tó jẹ́ strong people láàrin yín. For example sí, bóyá èèyàn bí 500 jáde ní àdúgbò kan, wọ́n wá fojú wò àwọn tó jẹ́ alákìkọjú tó wà láàrin gbogbo wọn á pè wọ́n wá ní ẹ wá, ìyájọ́ ń jẹ gbogbo wa ní o, ń tẹ̀ ń ṣe yàwá náà nífẹ̀ẹ́ sí. Ṣé àǹfààní wà fún wa láti darapọ̀ mọ́ yín? Tó ọmọ Yorùbá làwa náà, ìyà ń jẹ wá kẹ́mọ̀. Wọ́n á sọ àwọn ọ̀rọ̀ tó dùn before you know ẹ gbá wọn mọ́ra,
wọ́n á wá mú inú tẹ́ máa fi dá wọn mọ̀ rèé o, wọ́n máa wá mú idea kan wá fún yín, wọ́n á sọ fún yín pé pé ex-military man làwọn, wípé wọ́n ti dismiss àwọn ọ̀nà army, báwọn ṣe army mọ̀, nígbà àwọn ṣe DSS mọ́, àwọn ṣe kinní kan, wọ́n á jẹ́ kó wọ́n á lahùn fún yín torí pé ó ní kọ̀ọ̀kan tó fẹ́ fi set yín up àfikọ́ lahùn fún yín kẹ́ lè rí ní ìpọ́ ọmọ Yorùbá gidi, ọmọlúàbí ni wọ́n. Wọ́n á wá sọ fún yín pé ẹ wà nǹkan tá à ń ṣe yìí tẹ́nì kankan ò gbé ìbọn dání, ẹ kẹjá supply yín bọ̀n, àwa ní lọ́pọ̀lọpọ̀, ẹ ká supply yín, ẹ sọ yìí tẹ fẹ́, a máa kó jáde fún yín, ọmọ Yorùbá ni àwọn náà, kíníkan kìnìkan, wọ́n á ṣàlù ẹnu dúdùn. Ẹ wá fọ̀ sí wọn lọ́wọ́ pé báwa náà nídìí ẹ, ṣùgbọ́n gbòǹgbà tí ó sì provision fún ni, tí ó sì kíníkan kìnìkan ni, tí ó sì gbá kan ni, gbogbo ọ̀rọ̀ tẹ wá ń tẹ̀yìn sọ, wọ́n á bẹ̀rẹ̀ sí ní record both audio and video pẹ̀lú body camera tó wà lára wọn. Tó bá ti wá ṣèyẹn tán, wọ́n á send ẹ̀ sọ́dọ̀ àwọn tó rán wọn níṣẹ́. At the end of the day, wọ́n á tún lọ síbòmíì, wọ́n á tún ṣe the same thing, wọ́n á ṣe lÉkòó, wọ́n á ṣe lógùn, wọ́n á ṣe ní Ọ̀yọ́, wọ́n á ṣe ní Ọ̀ṣun, wọ́n á ṣe ní Oǹdó, wọ́n á ṣe lÉkìtì, wọ́n á ṣe ní Kwara, wọ́n á ṣe ní Kogi. Tó bá ti wá succeed, tí wọ́n ti lọ gbà tí wọ́n ti ṣe, the next thing ni wípé ẹ kàn máa rí tí news máa jáde ni, tó máa declare gbogbo àwọn ènìyàn wanted pé terrorist ni wọ́n, pé ṣèbí wọ́n ní self determination ni wọ́n ń ṣe. Ẹ̀yin èèyàn tó bá jẹ́wọ́ là ń pa, ẹ wá kẹ́ wá wo fídíò yìí, kẹ́ wá gbọ́ audio yìí, wọn ò ní sọ pé àwọn làwọn rán wọn sí yín. Kódà gan àtohùn yín, àtohùn ẹni tó ń bá yín sọ̀rọ̀, gbogbo ẹ̀ ló máa gbé jáde. Pé ṣé à sọ fún yín pé àwọn ẹni yìí àdàlú ni wọ́n, ṣáà sọ fún yín pé jàǹdùkú ni wọ́n, ẹ wo orú intelligent tí wọ́n fẹ́ lò yẹn. Ọmọ Yorùbá mélòó ni wọ́n lè lọ sọ orúkọ bẹ́ẹ̀ fún tí ò ní fọ́ fún? Òun la ṣe tètè jáde ta pariwo síta nísìnyí. Ẹ bá wa sọ fáwọn èèyàn wa, ẹ rí kí bàbá wa Professor Banji Akintoye ti sọ, wọ́n ní you hold no any weapon, anything tó bá lè ṣèyàn ní jàǹbá, a ò gbọdọ̀ mú jáde, a lè expect kí bàbá máa fi gbẹnu sọ̀rọ̀ fún wa. Bàbá ti ní ká do away with all that thing, pé peaceful rally la fẹ́ ṣe níwájú ilé wa. Àwọn yẹn alákọ̀ọ́kọ́ nìyẹn o, ni àwọn tó fẹ́ kó weapon wá fún yín. Ẹ jẹ́ tún sọ ẹlẹ́kejì fún yín. Now tó bá tún wá ṣe gbogbo ní ẹ̀tàn, wọ́n á wá declare wanted, wọ́n á wá declare Yorùbá nation as a terrorist organization. That is their plan. Plan yìí jẹ́ plan tó yẹ pé Buratai ló kọ́kọ́ fẹ́ ṣe ńgbà kan, tẹ́ bá rántí, nígbà táná fẹ́ ra rally, táná fẹ́ ṣe rally, tí chief of armed staff tó sáré pariwo síta pé àwọn kan wọ́n ti ń kó àmù wọlé sí ilẹ̀, tí wọ́n ti kó wọlé sílẹ̀ Yorùbá o, wọ́n fẹ́ destabilize election, wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ ṣàwo, tó ń lo oríṣiríṣi propaganda, tó ń lo àwọn very solid propaganda. Nísìnyí nǹkan ẹlẹ́kejì tí wọ́n tún fẹ́ ṣe lélẹ̀, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fly drone. Gbogbo àwọn tá a bá fẹ́ lo drone tájọ́ ọmọ Yorùbá nation, ẹ jẹ́ ká gbé flag wa sórí ẹ̀. Somebody like me sìn yìí, probability wà tá a bá rí support bó ti jẹ́ ká rí, a máa fly drone. This is my drone here, mi ti bẹ̀rẹ̀ sí nílùú. Drone tí wọ́n wá powerful ju ìtẹ́mi sọ yìí lọ o. Eléyìí tẹ́ rí ṣe ló dàbí toy. Tẹ́ bá dẹ̀ràn tí mo pariwo pé ẹ̀yin ènìyàn wa, ẹ support rally tá a fẹ́ ṣe torí kò kí ń ṣeré. Mo sọ fún yín, mo ní mo fẹ́ ohun mi kí broadcast kìíní yẹn ní gbogbo state at the same time. Bọ́ bá yẹn ṣe ní Ògùn, tí wọ́n ń ṣe ní Ọ̀yọ́, tó ń ṣe ní Ọ̀ṣun, tí wọ́n ń ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri, mo ní ohun mi tí bá lọ opportunity àti wà ń bẹ̀. Ṣẹ̀rí báyìí. Tí bá fly ẹ̀ tí ó máa gbéra. Ṣé ẹ lọ rí kámẹ́rà yìí? Ẹ ti rí.
lọ sókè nìyẹn o, but iṣẹ́ ò tí ì kàn báyìí torí ó dìgbà tíṣẹ́ bá kàn. Ṣẹ́yìn náà ti rí bẹ́ẹ̀ kò ń ṣe ṣeréṣeré ni mo fi ní kẹ́ support Masbi TV. Tẹ́ bá support wa, although a lot of àwọn crew wa ni wọ́n ti wà níta, òun la ṣe ń bẹ̀ yín fún support. Ẹ ṣàánú Masbi TV, kẹ́ support Masbi TV ní o, ẹ support mi. Anything tẹ́ bá send sí mi, èmi àtàwọn group mi lẹ fi ràn lọ́wọ́ o, àti ibi tá à ń gbé, owó náà la máa lò tá a fi máa dáàbò bo gbogbo àwọn èèyàn wa. Bó ṣe wà yìí nísìnyí níbi tèmi ń gbé, bóyá every 30 minutes ni màá máa fly drone tó máa lọ sínú igbó tó máa padà wá tá a máa rógbó ẹnu kámẹ́rà in case tó bá di pé àwọn wèrè tá à ń sọ yìí tí ń yabọ̀, à lè tètè sọ fáwọn èèyàn wa kó lè múra àti defend ra wọn. Ìyẹn bẹ́ẹ̀. Mo sọ fún yín pé any drone tẹ́ bá ti rí tí ó sì flag Yorùbá Nation lórí ẹ̀, ẹ gbìyànjú kẹ́ já lẹ́sẹ̀kẹsẹ̀. Torí pé àwọn drone kan wà ń sìn tó yẹ pé wọ́n ṣe pẹ̀lú ìbọn. Ṣùgbọ́n pélé yóò níbọn, àwọn professional drone kan wà tó yẹ pé ìbọn ni, bọ́ǹbù ni, chemical ni, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ń so mọ́ drone tó yẹ pé tó bá ti lè fly wá sáàrin yín báyìí, wọ́n á kọ̀ jùlẹ̀, wọ́n á fi pa thousands of people. Ṣé rí i pé nǹkan tí bàbá Professor Banji Akintoye àìdí àtọ́níkà lóyún ó dáa gan. Irú kan bẹ́ẹ̀ ń sìn tó bá tiẹ̀ máa ṣẹlẹ̀ gan kò ní pọ̀, kò ní dàbí kí gbogbo wa wà lójú kan kó wá sọ àdó olóró sí wa. Tí wọ́n bá fẹ́ ṣe apariwo àpadà dákẹ́ náà ni. Now ẹlẹ́kẹta, báwo mo ṣe fẹ́ sọ eléyìí? Ṣé nínú ẹlẹ́kẹta àbẹ́lẹ́kẹrin? Báwo mo ṣe fẹ́ sọ eléyìí sìn tí mi ní kọlu terms and conditions platform yìí? Ṣé mọ̀ fáwọn kan wà tó máa ń di àdó olóró mọ́ra? Mi ì fẹ́ sọ ní English torí tí n bá sọ wọ́n lè fún mi ní wàhálà lórí channel tí mò ń lò yìí, kọ́ dẹ̀ má lọ gbé lọ, you understand? Torí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ gbọ́ torí ó wà censored. So now àwọn kan wà tí wọ́n ti train. Tẹ́ bá rántí ẹ̀rí kí Governor Adeleke sọ̀rọ̀, wọ́n pa irú síta gbà kan tó náwọn rí àwọn Boko Haram tó ń train àwọn ọmọ wọn bí wọ́n ṣe ń yín àdó olóró, bí wọ́n ṣe ń sọ àdó olóró mọ́ra, tí wọ́n náwọn kó gbogbo wọn lọ sọ́dọ̀ àwọn DSS, tí wọ́n fi padà tún kó more than 100 again. Now àwọn tó ń sọ àdó olóró mọ́ra wọ́n ti prepare wọn. Tẹ́ bá kọ̀ tí ríbi táwọn ọmọ Yorùbá pọ̀ sí bí i 20, 30, 50, 100, wọ́n á kọ̀ lọ sáàrin wọn, wọ́n á dẹ̀ tẹ̀, á dẹ̀ ṣe gbàmù, wọ́n wá pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ bí ilẹ̀ bí ẹní. Ṣé rí i pé ó jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá Professor Banji Akintoye? Information yẹn ṣe ń kàn mí lọ́wọ́ ni. Èmi ti gbọ́ tẹ́lẹ̀, but intel iṣẹ́ ìjáde ni mo ṣe wò pé no, mo gbọ́dọ̀ jáde wá sọ síta. Lẹ́yìn yẹn wọ́n tún gbé ìgbésẹ̀, and again wọ́n ti station àwọn machinery wọn sí àwọn strategic position pé in case bóyá lè fẹ́ bá àwọn fa wàhálà, bóyá tí kan nú àwọn bá yìnbọn fún wa àbí kankan, pé gbogbo wa lè fẹ́ sọ di wàhálà ká sọ dogun. Wọ́n ti lọ, a gbọ́ pé allegedly ni àwọn Fúlàní wọ́n ti lọ position àwọn snipers àtàwọn machinery wọn, wọ́n ti ń jáde nínú igbó tí wọ́n wà, wọ́n ti wá sáàrin ìlú, bóyá láti wá wájà ni o, bóyá láti wá dá wàhálà lẹ̀ ni o, bóyá láti wá ṣe bó ṣe ṣe tẹ́lẹ̀ ni o. Ṣé ẹ mọ̀ pé ìfẹ̀kàn náà àwọn Fúlàní ẹ̀mí wọn ò jọ wọ́n lójú, wọn ò dẹ̀ kí ń gbọ́, wọn kì í gbà. Gbogbo wọn ni wọ́n believe pé táwọn bá kú sínú kinní yìí, àwọn ń jà fọ́lọ́run ni. That is their belief. Báwo la ṣe máa bá irú èèyàn báyìí gbé? Ẹni tó yẹ pé ẹ̀mí ẹ̀ ò jẹ́ kankan wájú ẹ̀, ẹni tó yẹ pé ẹ̀mí èèyàn níwájú ẹ̀ kò tó nǹkan kan, ẹni tó yẹ pé ó pe kọ́mọ ẹ̀ kú ju kí màálù ẹ̀ kú lọ. Ẹnìkan ló wá sọ fún mi pé ṣé mi mọ̀ pé àwọn màálù tí mò ń wò táwọn Fúlàní sì yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn ìyàwó wọn, ọmọ wọn ni. Mo fọ́n gbà tí mo gbọ́rọ̀ yẹn, wọ́n ní bẹ́ẹ̀ ni ó máa ń dí èèyàn, ó máa ń di màálù.
òun ló lè jẹ́ pé àwọn màálù kan wà tẹ́pẹ́ tẹ́ bá dé ibi tí wọ́n ti ń ta màálù kò sí iye tẹ́ lè ná màálù yẹn wọn ní tà fún yín because ìyàwó ẹ̀ ni ìmí wà tó jẹ́ ọmọ ẹ̀ náà ẹni màálù máa ń bímọ lẹ́ẹ̀kan lọ́dún mẹ́ta pé kí n wo statistic yìí o kí màálù tó lè lóyún after tọmọ tó bí bá pé 3 years ló tó láǹfààní àti take in again ìyẹn tó bá dẹ̀ fẹ́ take in ni báwo wá ni màálù ṣe ń pọ̀ tó yìí ká bira wa ọmọ Yorùbá wọ́n ní ká sọ fún yín pé a gbọ́dọ̀ jẹ màálù mọ́ pé because nísìnyí báyìí àwọn Fúlàní kan wọ́n ti disguise bí NGO bọ́ọ̀ ṣe ní EndSARS tó ń supply oúnjẹ fáwọn èèyàn wọ́n ní àwọn Fúlàní yẹn ti disguise láti wá máa fún wa lóúnjẹ fún wa ní rice fún wa ní gààrí which I heard allegedly pé gbogbo ẹ ti wà poisoned. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ má rí bí eré o don't see it as a joke. Ṣé mo kí mo sọ̀rọ̀ kan fún yín mo ní àwọn Fúlàní yẹn wọ́n ti jáwọ́ lọ́rọ̀ wa wọ́n ti gbà pé yóò bá ti lọ but wọ́n ní ká tó lọ àwọn máa fi mú wa dánrin àwọn á jẹ́ ká mọ̀ wípé ẹran tó yìí làwọn táwọn jáwúsá pè náà mọ̀. Now kó tó di pé a continue ká sáré dókè ọ̀hún náà màá kọ́kọ́ fi kankan wọ̀nyí náà mo fẹ́ pè fídíò. Ibi táwọn ọ̀fẹ́ láwọn kó jáde in case tẹ́ bá mọ̀ àwọn machinery tí mo ní a gbọ́ wọ́n fẹ́ kó lọ sí strategic point àbí tí wọ́n ti kó lọ Kogi secret airport ni wọ́n fẹ́ kó wọn gbà allegedly. Ṣé mọ̀ pé airport kan wà Kogi ò ní airport but they have one secret airport tó jẹ́ ibẹ̀ ló fi máa ń transport àwọn terrorists wọ́n fẹ́ jí natural resources wa kó kọ̀ọ̀kan ibẹ̀ ni wọ́n ti make mobilization yẹn and ìyá dẹ̀ ìṣe àwọn Consider company here. Capital Flat. It's a very small company. airport náà CSG. SG. Look at plenty companies. owó tó parọ́ CSG. That's it again. SG take off. For inside company, what is a company? Airport. See, airport inside company. SG. Inside company still. See now, see now. Nigeria. ṣé iná ti rí bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ lè mọ̀ pé ìlú yẹn ìlú tó ti tán ni ìlú tó ti tán pátápátá lẹ́yìn ká dá dúró ó ní àwọn àṣírí kan náà tí mo tún sì máa tú fún yín tẹ́ máa fojú ara yín rí tẹ́ máa fi ti ara yín gbọ́ ọmọ Yorùbá àníṣe ló gbóyin bá tó bá kun omi kan lára mi màá fi jà fún mi ní ilẹ̀ Yorùbá yẹn àìmọye tó tòmí tó ń kú àìmọye tó jèmí lọ tó ń kú àìmọye àwọn tó pọ̀ tí wọ́n tiẹ̀ jáde tí wọ́n ṣe táwa ń ṣe tọ́dẹ̀ ń sùn tí wọ́n ní jí mọ́ mélòó Ọlọ́run á máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kí n tó play another video ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye bàbá láwọn bàbá yẹn their father ẹ jẹ́ fàsìkò dúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ká appreciate gbogbo àwọn mídíà náà ẹ appreciate èmi náà mo sọ fún yín pa nídìí financial support èyí náà pé June ti wà lẹ́ almost àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tèmi náà lè fowó mi rà ti wà lẹ̀ àwọn nǹkan tó yẹ pé ó jẹ́ bàbàrà níwájú mi ni mò ń sọ fún kẹ́ support wálé for example professional graphics card desktop afẹ́rà mixer afẹ́rà router afẹ́rà fiber optic router afẹ́rà professional recording camera afẹ́rà professional microphone afẹ́rà irú nísìnyí báyìí bí June ṣe wà lọ́wọ́ mi sí tó bá jẹ́ pé àwọn kọ̀ọ̀kan wà on ground ni ó jẹ́ ká fly drone yẹn
kó dẹ̀ pick state bí tá máa fly ẹ̀ tá máa connect ẹ̀ mọ́ gbogbo device àwọn tó wà ní rally kọ̀ọ̀kan tó jẹ́ pé á dẹ̀ máa show live ní ojú screen wa báyìí. Ẹ máa wo Edo, sorry, kẹ́ máa wo Lagos, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Kogi, Kwara, gbogbo state tá bá ní, Ondo, Èkìtì, gbogbo ẹ̀ máa wò live and direct. But a rí support tí ó lè jẹ́ kí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀. Ẹ support wa, kẹ́ má jẹ́ kó jẹ́ ìgbà tí agitator kan bá kú la máa fún ra wa ní support. Ẹ jẹ́ ká mọyì ara wa báyìí, ẹ jẹ́ ká máa support media. Now nǹkan kan wà tí gbogbo yín ti rí tí wọ́n máa play fún yín nísìnyí. Ẹ wo eléyìí náà. Ẹ wo ọmọ Yorùbá tó wà ní Nigerian army, tó wà nínú American army. Ẹ wo tí àwọn àmì Nàìjíríà, àwọn àmì Amẹ́ríkà jà ní. Ọba ilẹ̀ Yorùbá mi kò rí ẹ̀ jẹ́. President wa kò lè dájú lójú báyìí lọ. Army ni wọn. Wọ́n bí ọ̀dọ̀ Nigerian government. Ìlú làwọn àmì wa ń gbé. Yorùbá ní gbogbo àwọn gáìsì àtàwọn tí wọ́n máa yẹn. Yorùbá ní gbogbo wọn pátápátá. Ẹ̀gbọ́n à ń pàgọ́ àní ẹ̀kọ́ ń dà pàgọ́. Can you imagine? Yorùbá ni wọn o. Yorùbá pọ́nbélé. Má ṣe o. Ẹ jẹ́ tún kí eléyìí náà fún ọgbọ̀n kí tó lóde eléyìí. Mo bẹ ọgbọ́n ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ support Mass BT. Fún mi support. This is my bank account: 02141687004. 02141687004. 02141687004 GTB. Williams Olúwatósìn Amẹ́mayẹlóye. Fẹ́yìn tẹ́ bá fẹ́ nísì báyìí mo wà Nàìjíríà, ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí kò ní lọ ní direct WhatsApp nìkan. 08176034216. 08176034216. Tí nọ́mbà Yorùbá wa lọ maybe for security reason àbí kankan, ẹ pè mí sí +229 5779. Oh, sorry, that's a mistake. +229 5774 7970. +229 5774 7970. WhatsApp nìkan ní kẹ́fí pé o, ẹ bá pè é láti kò ní lọ o. Cultivated culture, while at the same time bringing the Fulanis in one fold and trying to arrest their traditional practice of moving from one place to the other. And that is very big and an accurate task. But I think we can communicate with them more because today they don't have borders from Cameroon to Nigeria. But that's the essence. How do we ensure that those who will be participating in this federal government largely funded program will be Nigerians? In terms of funding? No, in terms of operations. So you're bringing Fulanis together. The issue of misconception, I think there is a lot of mistrust and misconception with regards to the Fulani man. The Fulani man is a global or an African person. He moves from the Gambia, from Senegal, and his nationality is just a Fulani man. And as a person, I may have my relations in the Cameroon, but they are also Fulani men. I have relations because from the maternal side, I'm a Fulani man. And that is why we want to educate people. A Fulani man sees himself as a Bayelsa, as somebody coming from the Niger Delta, because he speaks the Niger Delta language, which you and I don't. And of course, we would have to just take this as part of our own. Ẹ wò má jẹ́ kí n sójú, ìmẹ́wọ̀ tí gómìnà yẹn sọ, tó náà làwọn kó àwọn bandits, àwọn kó àwọn terrorists wọlé nítorí election nígbà yìí Jonathan. Wọ́n ti rò pé Jonathan ò ní gbé ìjọba lẹ̀. Torí ó sọ pé gbogbo ayé sọ pé òun ló wọlé. Wọ́n ti rò pé ní gbé ìjọba yẹn lẹ̀. Wọn ìdàgbò mẹ́sìlẹ̀ torí politics. Now kó tó di pé mo dé ẹ̀ka tí mo fẹ́ bọ́ sí. Now ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ dira. Ẹ jẹ́ ká lọ dira. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ dira.
ìwọ tó bá lẹ́ni tó lè dira fún ẹ, ẹ lọ pe bàbá Máyégún sórí 080 23 94 0939 080 23 94 0939 080 23 94 0939 nọ́mbà bàbá Máyégún ni wọ́n gbọ́ fábẹ́ni wẹjú. Ìwọ tó ń wojú Ọlọ́run fọ́mọ, o lórí ọkọ, o lórí ìyàwó, o fẹ́ gbàwé ìgbélùú, o fẹ́ gba green card, o fẹ́ anything spiritual, ẹ pè wá bàbá Máyégún. Ó kọ́ yẹ kí n play jingle wọn ní báyìí bọ̀ torí pé fóònù mi crash. Kọ́lọ́run ṣàánú mi, kí Ọlọ́run pèsè fún mi ká change ẹ̀. Fóònù ẹyọ kan la fi ń ṣiṣẹ́ bíi 10 kò easy. So tó bá yẹ kó lo 10 years gan kò lè lò kọjá 8 months tó máa fi bàjẹ́ because the gadgets are not there. Now ká sáré fi ẹsẹ̀ kan náà ká sáré fi dé ọ̀dọ̀ ẹ jọ̀ọ́ má bínú mò ń bọ̀ o, ẹ ṣáà máa bá wa share fídíò, ẹ jẹ́ á sáré fi ẹsẹ̀ kan fi dọ́dọ̀ bàbá Máyégún náà. Bitter tea ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ kẹ́sì yádàánù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàúlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàúlá bitter tea yóò gbà wọ̀ dáadáa. Ìṣòro ara ríro ń kọ́ láàúlá bitter tea òun ni kẹ́ ẹ gbéra láti wáyé gbòógì láàúlá bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ méjèèjì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447 42 45 27137 àbí àwọn Nàìjíríà numbers yìí 080 33 19 4355 tàbí 080 26 5000. Kò bá darí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ láàúlá bitter tea gbẹ̀lúra kò rí àtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà. Láàúlá bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ṣe gbòógì. Ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré, tó fẹ́ kó tóbi sí size tó fẹ́ láàrin ọjọ́ mẹ́ta tó lè ní any side effect tó jẹ́ 100% herbal, ẹ pè bàbá Máyégún. Ìwọ tó bá fẹ́ pẹ́ lórí ẹ̀, tó fẹ́ àdúndùn, tó fẹ́ máa kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n, tàbí ìwọ tó yẹ pé kó tó lò ìṣẹ́jú 5 wàá ti da tọwọ́ ẹ lẹ̀ nǹkan burúkú ni, ẹ pe bàbá Máyégún. Kódà ẹ pe bàbá wa láàúlá bitter tea not Máyégún, I'm sorry. Ẹ pè wọ́n, nọ́mbà wọn ni wọ́n ti pè jáde yẹn. O ní kidney problem, prostate cancer, stroke, anything tẹ mọ̀ pé Ọlọ́run lè yanjú, ẹ pè wọ́n. Ọlọ́run lò wọ́n láti yanjú àwọn èèyàn. Yorùbá nation lógo ìgbà mo fàsìkò ìdúpẹ́ gbogbo ìyá àti bàbá wa tẹ bá pín tó ìkáàkiri torí ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ẹ̀mí àwa ta jáde ó ṣe kókó. Ẹ bá spread information yìí kó lè dé gbogbo tó mọ Yorùbá wa all over the world. Olúwa gbé wa kò ní gbé ọ̀dà rẹ̀.